onílé mo kí yín o, èrò ọ̀nà mo kí yín, gbogbo àlejò tó ń gbọ́ mi ẹ mọ̀ kú kalẹ̀. Akínọlá Ọlámídé yín ní bàbá olówe. Kí lòwe tá a tún gbé wá lónìí? Ẹ wá nǹkan fìdílé kẹjà jọ tẹ́tí gbọ́. Agílítí ń dájọ́ ìgbéyàwó, aláǹgbá ń dájọ́ ìkómọ, labalábá lòun ó jó àjò fasọya. Kí ló kàn án nínú ohun tí kò kàn án? Agílítí ló bá tan ni àbí aláǹgbá? Yorùbá pẹ̀lú àkíyèsí, Yorùbá pẹ̀lú ọgbọ́n inú wọn. Láì fọ̀rọ̀gùn, ohun tí òwe yìí ń sọ tàbí iṣẹ́ tí òwe yìí jẹ́ fáwùjọ náà ni wípé ká má dá sí ohun tí ó kàn wá. Nígbà tí wọn ò pè ọ́, má lọ síbẹ̀. Kí ni ohun tí òwe yìí ń gbìyànjú láti sọ fún wa náà ni wípé ká ṣe bá a ti mọ, Yorùbá ní ṣe bó o ti mọ ẹlẹ́wà sàpọ́n. A rí i pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bára wọn nínú gbèsè lóde òní, dídá sí ohun tí ó kàn wọ́n ó ti gbé wọn dé ipò tí kò yẹ. Dídá sí ohun tí kò kàn wọ́n, òun ló fa ewu àti wàhálà sí wọn lọ́rùn. Yorùbá ní agílítí ń dájọ́ ìyàwó, aláǹgbá ń dájọ́ ìkómọ, labalábá ló ń àjò fasọya. Kí ló kàn án nínú ohun tí kò kàn án? Ìwọ náà wò ó. Aládùúgbò mi ní Lámọrin, ibìkan náà láti jọ ń ṣiṣẹ́. Ó fẹ́ ṣènáwó, ó ra aṣọ 1,100, ó mú aṣọ 1,200, ó mú aṣọ 1,50. Ipá rẹ̀ ò sì ka ọwá lọ pàkúta lẹ́sẹ̀. Ó ra aṣọ náà dandan. Tó bá pàkúta lẹ́sẹ̀ o lè ṣubú. Tó bá ṣubú o lè kán lápá kán lẹ́sẹ̀ tẹ́mì rẹ̀ ò bá bọ́ sí i. Ṣé bó o ti mọ ẹlẹ́wà sàpọ́n? Ihun tí ò bá kàn ọ́ má ganu sí i. Ihun tí ò bá kàn ọ́ má sọ pé ó kàn ọ́. Tó o bá fẹ́ gbégbé ayé ìrọ̀rùn ní tòótọ́, tó o bá fẹ́ gbégbé ayé ìfọ̀kànbalẹ̀ tí kò ní séwu, tí kò ní sí dààmú, dandan ni kó o fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Kí ló kan labalábá níbi ìnáwó agílítí? Kí ló kan labalábá níbi ìnáwó aláǹgbá? Mo rò pé yẹ́yìn ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń gbọ́ mi wípé ẹ̀nà lọ̀rọ̀ mi. Mo sì mọ̀ pé ó yé yín ju bí mo ti ṣe tú u lọ. Ọba Ìdùmarè yóò wà pẹ̀lú yín, yóò wà pẹ̀lú èmi náà o. Ẹ bá mi subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà. Kẹ́ ẹ má sì gbàgbé ètò kan tí a ti ń polongo rẹ̀ tipẹ́, yóò gbéra sọ láìpẹ́, tí a pè ní ìrírí mi. Yẹ́ tí ìgbà míì tá tó fi pàdé ńkọ́. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní jẹ́ Àbíóyè. Títí dìgbà náà, ire o. Please subscribe.